ó mà ṣe o, ilẹ̀ ń jẹ ènìyàn lónìí ọjọ́ 26 oṣù kẹta ọdún yìí ni o. ọjọ́ àìkú Sunday yìí gan ni ajagunfẹ̀yìntì Oladiipo Diya jáde láyé lẹ́yìn ọdún 25 tí olóògbé Sanni Abacha ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe. Oladiipo Diya náà ti kú, ẹni ọdún 82 ni bàbá àlòkù sójà náà kó tó jáde láyé. Amòfin Oyèsímisọ́lá Diya ló fi ìròyìn náà síta lórúkọ mọ̀lẹ́bí, bó jẹ́ pé wọn kò ṣàlàyé irú ikú tó pa bàbá náà gan. Diya ní igbákejì ọ̀gágun olóògbé Sanni Abacha nígbà tí ìyẹn jẹ́ adarí ológun ilẹ̀ wa, ṣùgbọ́n nígbà tí wọ́n purọ́ mọ́ pé ó fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Sanni Abacha ni wọ́n yọ ọ́ nípò. Kódà ó kù díẹ̀ kí wọ́n gbẹ̀mí ẹ̀ kó tó di pé Sanni Abacha pàpà kú lójijì. ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 1944 gan ni wọ́n bí ọkùnrin àlòkù sójà tó ti wà kan jẹ́ gómìnà láì ìjọba ológun ní ìpínlẹ̀ Ògùn ní títí tí àwọn Buhari tó wà lórí ipò nísìnyí gba ìjọba lọ́wọ́ àwọn Shehu Shagari ìyẹn lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 1983. àwọn mọ̀lẹ́bí ti sọ pé àwọn yóò máa fi ìkéde síta láìpẹ́ yìí lórí bí ètò ìsìnkú bàbá yìí yóò ṣe wáyé gan-an.